àlàyé rèé lórí bí gbajúmọ̀ oníṣòwò ẹja ṣe bọ́ sọ́wọ́ ajínigbé nílé rẹ̀ tí wọ́n sì rí òkú rẹ̀ lẹ́yìn sísan owó ìdáǹdè. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn agbébọn tó jí ọ̀dọ́kùnrin kan Ifesinachi Onyekere gbé nílé rẹ̀ kí wọ́n tó gbẹ̀mí rẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ìtúsílẹ̀ rẹ̀ tán. Olóògbé náà, tí ọ̀pọ̀ mọ̀ sí oníṣòwò ẹja, ni a gbọ́ pé ó jẹ́ ọmọ olóṣèlú kan lágbègbè náà ṣáájú ikú rẹ̀. Ọjọ́ Àbámẹ́ta tó kọjá ni àwọn agbébọn náà ya bo ilé rẹ̀ tó wà ní Opunu ní ìjọba ìbílẹ̀ Gúúsù Akwa. Ìròyìn ní àwọn ará àdúgbò sọ pé ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Lexus RX 350 ni àwọn agbébọn náà gbé lọ sí ilé rẹ̀ kí wọ́n tó fi tìpátìkúùkù wọ inú ọgbà ilé ọ̀hún. Ẹnìkan tó ń gbé ládùúgbò náà àmọ́ tí kò fi orúkọ ara rẹ̀ léde sọ pé nǹkan bíi aago 10 alẹ́ ni wọ́n ya bo ilé náà. Wọ́n gbé ọkùnrin náà lọ nínú ọkọ̀ Toyota Corolla rẹ̀ lẹ́yìn tí wọ́n yìnbọn lù ú ní ẹsẹ̀ tán. Inú igbó tó wà lójú ọ̀nà Nafia ni wọ́n gbà sá lọ. Bí wọ́n ṣe ń lọ ni wọ́n yìnbọn sókè, èyí tó dá ìbẹ̀rù sọ́kàn ọ̀pọ̀ èèyàn lágbègbè ọ̀hún. Ó fi kún un pé àwọn ọdẹ àdúgbò àtàwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ iṣẹ́ lẹ́yìn náà láti ṣàwárí rẹ̀, àmọ́ òkú rẹ̀ ni wọ́n rí. Ó ní ọjọ́ 3 gbáko ló fi wà lákàtà wọn títí tí wọ́n fi gba owó ìtúsílẹ̀ rẹ̀, àmọ́ kàkà kí wọ́n tú u sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó náà tán, òkú rẹ̀ ni a rí lẹ́bàá ọ̀nà láàárọ̀ òní. Ọkùnrin náà júwe olóògbé ọ̀hún gẹ́gẹ́ bí ọ̀dọ́ tó múra síṣẹ́ rẹ̀ tí kò sì sí ọ̀lẹ. Alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà, SP Tochukwu Ikenga, ti fìdí ìṣẹ̀lẹ̀ ọ̀hún múlẹ̀. Ó ní kọmíṣánná ọlọ́pàá ti dá àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ sí ìgboro láti ṣàwárí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ikú ọkùnrin náà, tó jẹ́ olùdásílẹ̀ iléeṣẹ́ tó rí sí ọ̀rọ̀ ẹja pípa àti títà tí àwọn èèyàn mọ̀ sí Fish Magnet Outlet. Ọlọ́pàá ní àṣẹ yìí ló wáyé lẹ́yìn tí ọlọ́pàá ṣàwárí ọkọ̀ ayọ́kẹ́lẹ́ Toyota Corolla rẹ̀ aláwọ̀ aró lójú ọ̀nà Ukulu Ìgbáríà. Ìwádìí wá fi hàn pé àwọn kọ̀lọ̀rọ̀sí náà ti kọ́kọ́ ń tọpinpin rẹ̀ kí wọ́n tó kọlù ú níbi tí wọ́n ti yìnbọn lù ú ní ẹsẹ̀ kí wọ́n tó gbé e lọ. Lẹ́yìn náà ni àwọn èèyàn ṣàwárí òkú rẹ̀, èyí tó ti dá ìbẹ̀rùbojo sọ́kàn àwọn èèyàn agbègbè Akwa báyìí. Alukoro ọ̀hún ṣèlérí pé ìwádìí kíkún yóò wáyé tí gbogbo àwọn tó lọ́wọ́ nínú ìwà láabi náà yóò sì fi ojú winá òfin. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ wa sórí ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fìkàlẹ̀ sí ìlú Ìbàdàn, ìpínlẹ̀ Ọ̀yọ́. Abdulkareem Nimot ló ti ń jábọ̀ ìròyìn láti ìpínlẹ̀ Èkó. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.